kò sí condom láyé ẹjọ́ yẹn, kò sí protection. Á fún àwọn women ní disease. Gbogbo ìsàlẹ̀ wọn máa rùn ni because Ànábì ò mọ hygiene. Ànábì ló kó èdè wá. It was narrated that Abu Sa'id. Láti jùbọ̀ bùnmí ilé ìwò tó ní Ànábì ló kó èdè wá. MS bàbá ẹ mọ́ pa wá bí báyìí. Ìyá wa tó ń sọ̀rọ̀ ìfẹ́ ni fẹ́yìn tẹ̀ bá mọ̀ Allah's wife ló ń sọ̀rọ̀ yẹn. So ìkan tí Allah's wife dẹ̀ sọ ìyàwó Allah kò sí kan tó lè rí tì. So ìyàwó èèyàn ló mọ̀yàn jù. So ìyá tó ń sọ̀rọ̀ yìí gbogbo kan tó ń sọ confam ni. Ẹ gbóhùn sókè. Ó yá. It was said, "Oh, messenger of Allah, wọ́n pè wọ́n Muhammadu òjíṣẹ́ Allah. You perform wudu from the well into which the bodies of dogs." Ṣé ń gbọ́? Wọ́n ní Muhammadu ó ṣe àlùalá nínú omi kànga tó jẹ́ pé òkú ajá ti wà ń bẹ̀. Aṣọ tí obìnrin fi ṣe nǹkan oṣù wọ́n ti da ìdọ̀tí síbẹ̀. Wọ́n ní Muhammadu ṣe àlùalá nínú omi kànga náà. Ẹgbẹ́ òsókè. He said, Muhammadu wípé, "Water is pure and it is not made impure by anything." Ṣé ń gbọ́? Muhammadu ní pé omi mọ́ kò dẹ̀ lè sí nǹkan tó lè má jẹ́ kó mi mọ́. Bọ́ ẹ wá wo omi yẹn, ṣé omi tó ń ṣàn ni àbomi àgbàrá àbomi òkun? Omi inú kànga kò dẹ̀ ń ṣe kànga náà, àwọn omi adágún tọkàn gbébi bọ́ọ̀ sí ni o. Kẹ́lẹ́ pé Muhammadu yìí ó dẹ̀tí débi pé ọ̀bùn ayé ìyá àtọ̀run ni Muhammadu. Kò sẹ́ni tó ya ọ̀bùn tó Muhammadu. Wá lóhun mọ̀ pa sáyẹ́ǹsì. Kò mọ́dù. Ọkọ fẹ́ wá sókè kó wá bá wa sọ̀rọ̀ kìíní. Ẹ jẹ́ discuss kìíní. Because ẹ máa sọ pé Ànábì ló kọ́ wa bá ṣe ń wẹ̀, bá ṣe ń ṣe kìíní, bá ṣe ṣé àwọn ancestors yìí ò mọ bó ṣe ń wẹ̀ ni. Ẹ lọ ka history yìí náà. Àwa la kọ́ àwọn òyìnbó bó ṣe ń wẹ̀. Ẹ wá ń sọ fún wa pé Ànábì kan sọ kìíní, Ànábì kan sọ. Ànábì ń lo omi kànga tí òkú ajá wà. Nǹkan táwa obìnrin fi ṣe nǹkan oṣù ó wà nínú ẹ̀. Mi ò máa ń ṣerú Ànábì ilé lèmi wá o inú mi ó kàn cash cruise tèmi ni o Ọlọ́run má jẹ́ ń ṣerú Ànábì o. Ẹ ṣeun. Sí Nàìjíríà lẹ wà. Mo sí Nàìjíríà. Ok. Fún ẹ̀yin tẹ́ bá wà Nàìjíríà tẹ́ ń gbọ́ wa. Ẹ bá gbé sheik wọlé jọ sheik. Ẹ jẹ́ kí n come out of the box. Aṣíwájú Kazeem. Ẹ bá wa sọ̀rọ̀ sáyà bọ̀. Ẹ jọ̀ọ́ gbogbo lé tẹ́ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ bá wà Nàìjíríà. Ìrànlọ́wọ́ tẹ́ lè máa ṣe fún wa ni pé fún òyìn tẹ́ bá ń lísìn sí wa ẹ máa gbọ́ níbi táwọn èèyàn bá wà, ẹ máa gbọ́ àwọn mẹ́sẹ̀gì yìí níbi táwọn èèyàn bá wà. Àfáà tó bá wà ń bẹ̀ ó lè challenge yín. Ẹ wá ní kó àyà tó máa ń kà yẹn ẹ fún ní àyà yẹn. Ẹ wá ní kó kà nínú Quran gangan kó tú ní Yorùbá. Ẹ̀yin náà ẹ gbé Quran Yorùbá àbí English Quran kẹ́yìn náà kà. Kò sí nǹkan tó fẹ́ ṣàlàyé kankan fún yín. Máa lọ ìsìn máa lọ pa ìsìn lọ pa. Wọ́n máa pé ó ní nǹkan tó máa ṣàlàyé ẹ̀. Allah àti mo kò dín nǹkan tó kọ́ ni. Kó tó gbé fún Jìbìrìlù. Àṣírí Allah àti tú. Ẹni tó bá tó rí tó ń ṣe ìsìláàmù nílẹ̀ Yorùbá ní sẹ́ńtúrì yìí kò mọ nǹkan tó ń ṣe. Owó táwọn àfáà ti tàn gbà lọ́wọ́ yín ó ti tó. Ẹ tọ́jú àwọn ọmọ tẹ́ ń bí, ẹ tọ́jú ìyàwó yín, ẹ tọ́jú ara yín. Ẹ build a good life fúnra yín. Ẹ má jí kan tẹ̀ kò sí àlùjọ́nà kankan níbi kankan. Irọ́ ni kò sí àlùjọ́nà kankan níbi kankan. Bá a ṣe kúrò là ń padà wálé ayé. Àwọn bàbá wa sọ pé èèyàn kan lọ èèyàn kan bọ̀ ni. Èèyàn tó tún kúrò ló ń padà wálé ayé bàbá Túndé ìyá Túndé. Àwọn òyìnbó kan bìlífù lórí ẹ̀ pé àwa táwọn kúrò là ń padà wálé ayé. Sáúdí nìkan náà láwọn fẹ́ lo àlùjọ́nà òfò. Àwọn ilé ibi tó gbọ́n fẹ́ kó ẹ̀yin lẹ́rú. Tí Saudi bá bọ̀ pálù jọ náà ń bẹ ni wọn ò ní tú Saudi ṣe bí wọ́n ṣe ń tún ṣe yẹn wọn ò ní bíldì Dubai wọ́n ṣe bíldì ẹ̀ yẹn àwọn náà mọ̀ pé irọ́ ni scam ni wọ́n fi kó yín lẹ́rú ni ilé ayé tí wọ́n ń da ilé ayé tí yín bàjẹ́ wọ́n wá ń lọ yín níkàgbà ẹ jí ká ronú ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe àwọn pé ká má ṣe Islam but nǹkan yóò affect life wa Islam wọ́n affect life wa nílẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ adúláwọ̀ kò sí nǹkan gidi kọ́kọ́ fún wa nú ayé wa ẹ̀yin kan wá kóra yín jọ ẹ wá sọ nǹkan yẹn di iṣẹ́ ẹbí tọwọ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ jí ká ronú náà ẹ jí ká wake up enough is enough tíjọba bá wò wá ràn tó bá dá sí ẹ já wa ní òpèrà wa lákèsí náà
ẹ jẹ́ ká bojú wẹ̀yìn kí ló wúlò fún wa mọ́lẹ̀ Yorùbá gbogbo ohun táwọn bàbá wa fi kalẹ̀ fún wa tọwọ́ bàjẹ́ bọ̀ àgbẹ̀dẹ Ògún alágbẹ̀dẹ ni ọlọ́dẹ ni gbogbo ilé àgbẹ̀dẹ tẹ́ bá rí nílẹ̀ Yorùbá Ògún ni fáńdà ẹ̀ Ògún òun ló kọ́ sí àgbẹ̀dẹ nílẹ̀ Yorùbá tó rọkọ́ tó ràdá tó rọ àké tó rọ ọ̀bọ local gun táyìn ilẹ̀ Yorùbá Ògún ló ṣe gbogbo technique táwọn bàbá yìí fi kalẹ̀ fún wa Islam dé ó ba gbogbo ẹ̀ jẹ́ ni àwa ní wúlò kankan nínú ayé àwa ń ṣe rádaràda kiri ẹ jí ká ronú náà gbogbo ẹ̀yin brother wa sister wa tẹ́ ń wò wá ọ̀pọ̀lọpọ̀ yín ló ti kàwé tẹ́ smart tẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ Islam ò jí kẹ́ lè ronú Christianity kò jí kẹ́ lè ronú àwa wà láyé bí aláìsí gbogbo ìmọ̀ tẹ́ lọ kọ́ kò wá wúlò fún yín nǹkan kan máa ń dùn mí lọ́rọ̀ àwọn ọmọ ẹrú yìí wọ́n máa pé onímímọ̀ làwọn ṣé àwọn pípò yìí ya wèrè ni tó ọmọ nǹkan tó ń pè ní onímímọ̀ ni kí ẹ lè fi Quran ṣe kí ẹ lè fi Quran ṣe tó máa sọ pé èèyàn nímọ̀ onímímọ̀ tí pé èèyàn lè ka èdè Arabic ní sí wèrè nìyí ni ṣe ẹ lọ́pọlọ ni ẹ lè ṣe toothpick ẹ lè ṣe gìsánú ẹ lè ṣe gbálẹ̀ ẹ lè ṣe anything ẹ wá pera yín lóní mímọ́ ẹ má ti kí n gbọ́ bẹ̀ lẹ́nu yín mọ́ ẹ̀yin ẹranko ẹrúkẹ́rú abilára lẹ́nu ẹrúkẹ́rú abèdèkédè lẹ́nu la máa pè yín ẹrúkẹ́rú abèdèkédè lẹ́nu tẹ́ bá ti rí àwọn ọmọ ẹrú lẹ Yorùbá wọn lè ṣe kó má sọ èdè Arabic ẹrú ni wọ́n so now ẹrúkẹ́rú abèdèkédè lẹ́nu iná ni wọ́n tẹ́ bá ti rí wọn ẹrúkẹ́rú abèdèkédè lẹ́nu èdè bàbá tí yóò tó yín. so ibi tá a fẹ́ kà ní ms Ṣíṣàyí Buhari 52:15 ibi tí aláwa sọ pé Muhammadu máa bá gbogbo ìyàwó ẹ̀ sùn ní alẹ́ ọjọ́ kan ẹ mọ̀ pé arákùnrin yẹn kò mọjú gbogbo ìwà burúkú báyẹn ló kún ọwọ́ ẹ̀ bóbìnrin sùn jalè pààyàn géèyàn lórí lọ́jọ́wọ́ olówó Muhammadu ò ní nǹkan dáadáa tó ṣe lójú ayé ẹ̀. sorry mo send fídíò Ghana kan sí ẹ àfa kan láti Ghana ṣe wo fídíò yẹn já. bẹ́ẹ̀ni. mo sọ pé ó láwọn ohun táwọn bá ti ń bọ̀ táwọn bá ti ń fò lọ́rùn báyìí òkú àwọn onírọ̀ láìláì àwọn máa ṣe lọ ni. ó wà ní Kùránì wọn àti kàtàdé sí wọn kò parọ́ àwọn arábù parọ́ fún yín ẹ̀dẹ̀ máa gbérò àwọn arábù yẹn dẹ̀ gbé sórí. ó láwọn máa mutí lọ́rùn àwọn máa lábí bẹ́ẹ̀ ni ó wà ní Kùránì wọn á mutí nǹkan mẹ́rin ló máa mu oyin omi ọtí bọ̀ ó sọ ọtí yẹn bí ọ̀nà méjì ìkan ó ní ìkan máa pa wọn ìkan ò ní pa wọn. olórí burúkú là dàbí yẹn. àlá yẹn ló ya wèrè. ṣé mẹsì ò tí ì ṣí bẹ́ẹ̀ ni o lè ka lórí ibẹ̀ yẹn ò ṣe ibi tó lọ fún àwọn àgbàgbé náà wọ́n máa ní àwọn ọkùnrin tó ń dúró dè wọ́n àwọn young youths àwọn bẹ́ẹ̀ ni tí wọn ò ní dàgbà wọ́n máa wà lọ́jọ́ orí bákan náà àwọn yẹn ló máa sáàfù wọn ló máa gbé aláàtí Muhammadu máa gbọ́n ara bí ìmọ̀ra gan. Narrated Anas bin Malik. Yeah, Anas bin Malik wípé. The prophet used to pass by, that's have sex relation with all his wives in one night. Muhammadu máa lọ ní alẹ́ ọjọ́ kan á lọ bá gbogbo wọn ìyàwó ẹ̀ láti máa bá wọn sùn. And at that time he had 9 wives. Wọ́n ní nígbà náà lákòókò náà wọ́n ló níyàwó 9 tó dẹ̀ ń kó bá sùn gbogbo wọn lálẹ́ ọjọ́ kan. Muhammadu máa dán kan wò. Abájọ ló ṣe promise 72 virgins. Bàbá yẹn ya wèrè gan. Olórí burúkú ni bàbá yẹn. Mo sọ pé ó lè dò gbogbo àgbáyé tán. Muhammadu kò ní rẹ̀ wọ́n ní agbára tó fún wọ́n léèyàn bíi 30 ní ọlọ́fún òun nìkan. Ẹ̀mí ṣàìtàn ló ń gbénú ẹ̀. Gbogbo ẹ̀mí ẹ̀ náà kò lágbára lórí Sàtánì. Májèlé tó pa á bì. Májèlé tó ń pe eku lásán ló pa wèrè. So ms ẹ ṣí Ṣíṣàyí Muslim 289A. Allah narrated Ibn Mas. Ẹ jí ká dá àlejò lóhùn náà. Ok, Mr. Abdul ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. A wà pẹ̀lú yín. Ẹ má bínú ẹ jọ̀ọ́. N tí mo fẹ́ sọ níbi àwọn ọ̀rọ̀ yìí, this is my first time of going live on TikTok. Ok, ẹ káàbọ̀. But mo really appreciate effort yín gan nípa pé ẹ̀ enlighten àwọn èèyàn nípa religious aspect ṣùtì.
so but n tí mo fẹ́ kí ká gbọ́yé níbi ọ̀rọ̀ tá a bá fẹ́ dá sọ̀rọ̀ òun ni pé a gbọ́dọ̀ understand èdè tá a fi ń bóyá a fẹ́ interpret nǹkan ni a gbọ́dọ̀ understand èdè yẹn dáadáa ká tó interpret ẹ̀ then lọ́dọ̀ àwọn àfáà onímímọ̀ lẹ́yìn ìgbà táwọn bí lọ tán there are some things tí wọ́n ń pè ní kéèyàn lo word kan kó dẹ̀ ní different meaning ó wà nínú ìbò náà bẹ́ẹ̀ ṣe understand so ibi tí mo ti join live yín òun ni ibi tẹ́ ti ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ àwọn tí o tẹ́ ti ń sọ̀rọ̀ nípa kí ni Suratu Nisai Quran 3 verse 4 right tí máa rántí dáadáa. ẹ̀ẹ́mẹ̀ṣẹ̀ lè gbé fúnra ẹ̀ sí padà kó máa bọ̀rọ̀ wọn lọ. so ibẹ̀ ni mo ti join live yìí so mi nífẹ̀ẹ́ pé bí a ṣe rí tọ́rọ̀ bá ti ń téèyàn bá ti ń búra èèyàn tó bá jẹ́ kéèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ ni èèyàn kí èébú ò kí ń wá fún ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ generally so téèyàn bá fẹ́ mọ̀ nípa nǹkan àbí èèyàn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ nípa nǹkan kò ń ṣe bí èèyàn ò ní máa gbé wá níbi èébú àbí èèyàn seek for knowledge ni ṣe understand so kí ní yìí kò sẹ́ni tó mọ̀ tán a máa mọ̀ sí ni so religious aspect àbí religious matter kò ń ṣe nǹkan tẹ́ pé a máa búra wa lé lórí ṣe understand everybody náà ò mọ̀ tán bẹ́ẹ̀ni mo ti gbé wá but tábà ń ṣèṣe pé bí a fẹ́ máa búra wa lórí ẹ̀ àní gbọ́ àlàyé ọ̀rọ̀. Afa Abdul Mufti ẹ̀yin ní kẹ́ bá sọ̀rọ̀ wọ́n ní àyà yìí náà complain lórí. ok Afa Abdul ẹ kalẹ̀ ṣé àyà yìí lẹ́ ń sọ àbí ẹ jọ ẹni tó bá wọlé ẹ máa bá wa mú tùdẹ́ bá wọlé náà. ẹ ka Arabic yẹn. no Mr. Abdul ó yẹ bá wa ka Lárúbáwá yẹn ẹ ṣe. wíyà àtú dáadáa. ms ẹ tẹ́ láti wo ibi ọ̀dọ́ yín yẹn mi mọ èèyàn kan bí wọ́n fẹ́ drop èèyàn kan ni wọ́n ṣe dàpọ̀ ṣe mistake block bàbá so ẹ lè wo ok wọ́n ti wọlé. so Mr. Abdul ẹ lè ka kíní ẹ̀ka tó fún wa. Abdul ti sá lọ. náà ó lè jẹ́ nẹ́tíwọ̀kì wọn because bó ṣe lágbọ̀ọ́yé Lárúbáwá yẹn tó wọn bá dẹ́ ní wọ́n lè. ẹ jọ Mr. Abdul tẹ bá gbọ́ wa ẹ bá send request torí mo ti bá yín gbé àyàn síbẹ̀ pé kẹ́lẹ́. so ms wọ́n ní àtúbíbà dáadáa lọ́sọ̀ àbí. wọ́n ní a ò tú dáadáa. wọ́n náà ń ṣe tàkíyà àbí tẹ̀kíyà ló máa ń pè pé à ń ṣe àfikún. pé a ò ní mímọ̀ tó. no wọ́n yìí wà ń bẹ̀ bí ó lè jẹ́ network. ṣọ́ọ̀tì send request. ẹ má bínú ẹ̀yin tèmi ṣé ọlọ́pàá tẹ́fítẹ́ fi ń túṣá torí ihò yẹn jìn gan-an. mi ò rí wọn mi ò rà àfà yẹn. àfà yẹn ti kúrò ń bẹ̀. ó lè jẹ́ network èèyàn kan wà ń bí olówó òkèrè mi mọ̀ bí àwọn náà fẹ́. olówó òkèrè olówó èkó ẹ̀dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín. àjọ wà náà ni. ẹ ti múlẹ̀ tìra yín. Mr. olówó èkórè ẹ̀tàn Mike. Mr. olówó òkèrè àtẹ́pẹ́tẹ́ bá ti ń sọ̀rọ̀ àgbọ̀n yìí o ẹ ní láti ṣí máìkì yín o. ok Mr. Abdul yẹn lè jẹ́ nẹ́tíwọ̀kì wọn bọ̀ wọ́n ti. hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́. ẹ sì kú ètò ẹ̀kọ́ ọwọ́ ẹ̀. ìyàwó nìyẹn. gbogbo nǹkan tí ẹ ń sọ láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ètò yẹn ni mo listen sí but ní ọgbọ́n ọmọdé ti tàwa o ní kékeré bí tí àwa ṣe gbọ́ ẹ̀sìn náà mọ́ because àwa ò lọlé kéwú jù bẹ́ẹ̀ náà Allah ń sọ ní pé gbogbo ọ̀rọ̀ tòun tí ó wà nínú Al-Qur'an òun kọ́ kalẹ̀ fún ẹni tí ó ní ọgbọ́n òun kọ́ kalẹ̀ fẹ́ni tó ní ọgbọ́n kò kọ́ kalẹ̀ òun náà mọ̀ pé òun ti misbehave nínú àwọn ọ̀rọ̀ yẹn ó mọ̀ pé òun ti misbehave but ó ní náà ló fi gbé àwọn àfáà kan síwájú làwọn àfáà fi máa ń tu lórí ọwọ́ tí ó jẹ́ pé kò ní mú jà wá I understand so ló wù mí tí a bá fẹ́ because ọmọ Yorùbá 100% lèmi o
so èmi ìtakò ohun tẹ́ ń sọ látàárọ̀ ìtakò ìlọ kò ìtakò ohun tẹ́ ń sọ látàárọ̀ but ohun tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ ní pé kí ni alápapà ti mọ̀ pé òun ti misbehave nínú àwọn nǹkan tí òun sọ ẹ understand ló fà á ló fi gbé ní ọpọlọ ẹ̀ ní pé ọlọ́gbọ́n ẹni tí ó lóye òun lòun sọ Kùránì yìí kalẹ̀ fún o so tí àfa kan bá wá tó bá fẹ́ máa tú àyà kan ní èyí ọwọ́ ẹ̀ ẹ jẹ́ ká gbà lé èyí ọwọ́ ẹ̀ because àwa ti mọ ohun tí àwa ń tẹ̀lé àti mọ ọ̀nà báyìí àti mọ ibi tá à ń lọ kéèyàn kan mọ́ tu yóò wá kó lójú ọ̀nà mọ́ ẹ understand so kò ní wù mí ká máa tákù àwọn àlùfáà yẹn tó jẹ́ pé wọ́n mọ bínú wọ́n mọ sọ pé no àwọn ò ní fẹ́ wá orí ètò yìí àbí bákan and then àwọn èèyàn kan níbí báyìí pàpà níbi tèmi náà pàpà wà mí báyìí ní I'm calling from Benin Republic so níbi tèmi náà wà mí báyìí ó dàbí pé mo mọ need assistance yín because àwọn àfa kan tẹ wà mí máa igun pápá tó jẹ́ pé àwọn náà pápá wọn ní believe lórí ohun tá à ń sọ yìí báyìí tó bá sọ gẹ́gẹ́ bí ẹni ẹ̀kọ́ ẹni ègbé náà máa ń pe olúwa rẹ̀ àwa sì máa fi yé wọn pé ọ̀rọ̀ tá à ń mú wá yìí báyìí à ń mú wá pẹ̀lú àlàyé ni based on àwọn ìkan táwa náà rí kà lórí ètò yìí I understand so ní kúkú èdè kò ní wù mí kí a máa gbé kíní ẹ̀ ní tagbára ṣàmọ́ pé àṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ́ wọn sí ọ̀nà ni àṣẹ̀fẹ́ gbé wọn sọ́nà ni so ẹ jẹ́ ká gbé kó lè yé wọn yékéyéké ẹ understand. bẹ́ẹ̀ni ẹ ṣe bàbá mi bọ ibi bẹ yẹn ẹjọ ibi bẹ mi gbọ́ dáadáa ẹ ní Allah misbehave ṣèbí bẹ yẹn sọ nìyẹn. lérí àwọn ọkọ yẹn òun náà mọ̀ pé òun misbehave ló fi náà pé ọlọ́gbọ́n lòún gbéwé kalẹ̀ fún. olówó kéré tí wọn fi gbọ́ nǹkan tó ń wòye Muhammed kan ló kọ́ Muhammed kọ̀ọ̀kan tó ń bọ̀ yìí ọ̀pọ̀ olùkọ́ ní sùúrù kìbìyà mi Muhammed kan ló kọ́ gbọ́ nǹkan tó kọ̀ yìí o idiot kan ló kọ́ o Kùránì ti fojú látọ̀dọ̀ Aláàfin Muhammed yìí o Muhammed rí kòríkùrán láyé ẹ̀ rí kòríkùrán rí kò kọ̀ọ̀kan lẹ̀ o torí kò mọ̀ kọ̀ọ̀kan mọ̀ ọ́ kà. So Muhammed wọn nísìnyí wọn ọdẹ kọkùnrin náà ti after 70 years tó kú. After 70 years ni àwọn òde kan pé ìgbé tó kọ ọkọ kọlẹ àwọn òpòrúkọ tẹ. kọ́lọ́hún jẹ́ alágbọ̀yé ẹ̀sìn ọlá olówó Èkó pẹ̀lú àwọn majority tó wà mímọ́ yìí ló jẹ́ kí àwa náà lè understand more nínú àwọn kinní yìí because a ti lọ òde wá sí púpọ̀ tó jẹ́ pé wọ́n ti fi àwọn kinní yìí báyìí wọ́n ti fi wú wa lójú I understand wọ́n ti fi àwọn kinní yìí wọ́n ti fi wú wa lójú ibi tán gbé sọ ibi tí Allah gbé sọ wọ́n máa ń shift ẹ̀ I understand wọ́n máa ń shift ẹ̀ wọ́n máa ń gbé ohun táwọn lè sọ tó jẹ́ pé ó lè bá gbà mú ó lè bá ìjókòó náà mú I understand so òun náà máa ń gbé sí wọ́n máa ń shift ń tà láǹsọ̀ normal wọ́n máa ń shift ẹ̀ kó mẹ́ wọ́n máa ń gbé tiwọn sí so àfi kí Ọlọ́run ṣàánú wa Ọlọ́run ṣàmọ̀nà wa ẹ ṣeun gan. ẹ ṣe àdúgbò sà.